ẹ̀yin tèmi ṣé mọ̀ wípé ó tún ti ń rúgbó bọ̀ báyìí o lágbódà àwọn onífújì àwọn fáǹsì àwọn bloggers àwọn followers àwọn ló máa dá wàhálà sílẹ̀ lára àwọn onífújì pàápàá jùlọ gbùrù tí wọ́n fẹ́ fà yìí mo lérò wípé tí wọ́n bá fa gbùrù yá fagbó torí ẹ máa wò pé kí ni ohun tí mò ń sọ báyìí kí lóhun tí mo mú wá fún yín lénìí D-Wonder láyé tó bọ́ sórí afẹ́fẹ́ o tó ń sọ wípé àwọn mẹ́ta kan ló ń trend nínú olórin fújì láti bí oṣù mẹ́ta ó ní the most trendy fuji artist mo tún sọ ó ní the most trendy fuji artist ó láwọn mẹ́ta kan ni ó dárúkọ òṣùpá number 1 ó dárúkọ màláìkà number 2 ó dárúkọ táyé currency number 3 ó láwọn mẹ́ta yìí ní fuji artist tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn lọmọ tó ń sọ àwọn ni wọ́n ní slang jù àwọn ló ní vibes jù ó ní any other fuji olórin lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ ẹ̀ wípé ẹ̀yìn ni wọ́n tò sí ẹ gbọ́ nígbà tó bá dárúkọ wípé àwọn mẹ́ta yìí ló ń trendy àwọn fans àwọn tó kù ń kọ́ ṣé wọ́n ní wá fún ṣé kò ní di wọ́lùkọ lórí afẹ́fẹ́ ṣé kò ní di gbàásgbòs ṣé àwọn kan ò ní máa wá fún ara wọn wípé ó sọ ògúlùtùlù wá dandan ni káwa náà dá padà ẹ wo ọ̀rọ̀ yìí ní agbára gidigidi lórí afẹ́fẹ́ o torí pé àwọn fans Pasuma wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bínú àwọn fans Three Leather náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bínú o wọ́n ní D-Wonder ọlá ń bí wọn nínú ni alábòsí ni ẹ́ ọlọ́tẹ̀ ni ẹ́ èyí ló wá fà tí aṣíwájú àkàndé náà fi wá bọ́ síta àmọ́ ká tó wá lọ sọ́dọ̀ aṣíwájú àkàndé ẹ̀yin náà fúnra ara yín gbọ́ ohun tí D-Wonder ń sọ níbi tó ti ń sọ wípé àwọn mẹ́ta kan ni wọ́n trend yàtọ̀ sórí social media o ó ní yàtọ̀ sórí social media àwọn mẹ́ta wọ̀nyí ló ń trend àwọn ògo ọmọ àwọn ògo tó na ògo pa ẹ gbọ́ àwọn ògo tó kù ńkọ́ ṣé wọn kì í ṣògo ni ẹ̀yin náà jẹ́ ká jọ gbọ́rọ̀ lẹ́nu D-Wonder fúnra rẹ̀ níbi tó ti ń sọ̀rọ̀. àwọn onífújì wo ló ń trend jù for the past 3 months most trending fuji artist for the past 3 months láti bí oṣù mẹ́ta báyìí onífújì wo ló ń trend jù àwọn mẹ́ta ló ń trend jù lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tá a dẹ̀ fẹ́ fi mú àwọn onífújì tó ń trend jù kò ń ṣariwo orí social media bí kò kì í ṣe pé ta ló ní slang nígboro ta ló lórin tó ń rìn nígboro ta ló láwọn chorus àwọn lambas tó ń rìn nígboro tó ń jẹ́ kí fuji wà afloat for the past 3 months àwọn mẹ́ta ni. ṣé iná ti gbọ́ nǹkan tó sọ ṣé ọ̀rọ̀ yóò ní fa ìjà ṣé ọ̀rọ̀ yóò ní fa wọ́lùkọlù ẹ wá jẹ́ ká jọ gbọ́ ohun tí aṣíwájú àkàndé wá sọ lórí ọ̀rọ̀ yìí aṣíwájú àkàndé sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o ó ní alábòsí ni D-Wonder ó ní bẹ́ẹ̀ náà ló ṣe ṣe nígbà tí obesere tó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ṣàkàṣàkà tó lóun ṣe analysis ó ń ṣe analysis àmọ́ ó ń fi ọ̀tẹ̀ sínú analysis tó ń ṣe ó ní obesere wọn ò kọrin mọ́ wọ́n ń kọ́lé kiri wọ́n ń ralé fáwọn èèyàn ó ní bẹ̀rẹ̀ sí í sọ ọ̀rọ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé ó bẹ̀rẹ̀ sí í sọ sí obesere ó ní wàhálà yẹn náà ló tún fẹ́ dálẹ̀ yìí o èyí náà jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ látẹnu àkàndé fúnra rẹ̀ níbi tó ti ń sọ ọ̀rọ̀ yìí. ẹ kú dédé àsìkò yìí èmi inú àti rí fọ́nrán D-Wonder yes D-Wonder as a person yeah oh good yeah oh good ó mọ analysis lè ṣe because mi kò fẹ́ sọ́nbẹ̀ òun ni pé ẹ má yẹ ká máa ṣe analysis pẹ̀lú sentiment ẹ yẹ kí analysis wa máa wà sẹ́mọ̀ objectivity analysis yẹn làwọn èèyàn fẹ́ learn from because tí D-Wonder ò bá sí lọ́dọ̀ ọba wà sí mọ́ a lè puncture analysis ẹ̀ because ní gbogbo December tí goat dot bá wà sí jáde D-Wonder did a very nice analysis wọ́n imagine pé tí D-Wonder báyìí wà lọ́dọ̀ àwọn PFC tí ti ọba orin fi jáde D-Wonder a máa farabalẹ̀ rọ́bìṣì acapella àti mẹ́ta wọn fọ́sísì a farabalẹ̀ rọ́bìṣì ẹ̀ ní màkànmàkàn lóye máa ń kàn o PFC màkànmàkàn lóye máa ń kàn o lọ́dún máa ń sọ nìyẹn bàtí màá ní mo jáde mo jẹ́ ká yé mọ̀ pé mo gbádùn obesere gan o mo gbádùn mo ń ṣe àwọn analysis mi mo yí rank among àwọn first set of analysts
tó sọ facts. Mo mọ̀ gbà tí obesere wà wájú, mo mọ̀ gbà tí Pasuma take over, mo mọ̀ gbà yẹn. Mi ò dẹ̀ mind any words, mo ń sọ bó yẹ kó rí. But tí ẹ máa mọ̀ òótọ́ ọ̀rọ̀ báyìí, ẹ máa sásá bẹ́ẹ̀ nǹkan tó necessary. This particular D-Wonder yìí, tí bá ní kí n wo gbogbo bantas tó fún obesere, bàbá onípátá, bàbá oníkiní kan, bàbá ẹjẹǹtì, wọn kan ni wọn kọ́lé, wọn ralé fáwọn èèyàn, wọn ṣe gbá, wọn ṣe gbogbo ẹ̀. Kò sí ọ̀kan nínú PFC ló jáde lórí bùkẹ́. Àwa kẹ̀dẹ̀rẹ́, èmi ò ṣe pseudophobia fans member o, lover Fuji lèmi, bọ̀ mo gbádùn okó obesere jẹ, mo yẹ kó àwọn yòókù jẹ. Táyà tí kìíní yẹn ṣẹlẹ̀, mo come up báyìí. I called Jagolabiwa Sabote. I called him, mo pè lórí phone. We are close by, but there's somewhere I need your kidney for necessary. Mo tún ṣe post lórí Sabote pé ẹ̀yà ká ju wẹlé láti ọ̀dọ̀ pseudophobia. I did my best because come out by the need yẹn make ní sense. Anybody from PFC tó jáde openly báyìí tó ní àìrọ̀ àwọn iṣẹ́ yẹn. Everybody ń kó jẹ́ table ti turn. How could you now say that àwọn musicians don trend bá wà sí òsínbẹ̀ àbá analysis ò ṣe bẹ́ẹ̀ yẹn. Listen, àwọn kan wà bẹ́ẹ̀ pé wọ́n máa rìn lọ́jọ́ alẹ́ ni, wọ́n máa trend lọ́jọ́ alẹ́ ni. Ẹ rí pé wàhálà tí wọ́n fẹ́ dálẹ̀ yìí agbára wọn ò ní ká o, torí ibi tó ti ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o. Àbí ẹ̀yin fans mi kí lẹni sọ sí ọ̀rọ̀ yìí, kò wá tí tàn síbẹ̀ o. Ẹ jẹ́ ká wá jọ wọnú comment section, kí wá ní àwọn fans sọ, kí ní àwọn fans Pasuma ń sọ nínú comment section, kí tilẹ̀ ní àwọn ènìyàn ń sọ nínú comment section. Ẹ jẹ́ ká jọ wọ comment section ká jọ gbóhùn táwọn èèyàn ń sọ níbẹ̀. Akeem Ọlálékan sọ wípé don't mind D-Wonder, we Pasuma lovers don't send anybody messages. Pasuma is the greatest of all time. Kí ni wọ́n sọ? Ọlọ́run wà sọ wípé lol, I no even see where dem play currency song for lago. At the first special sọ wípé Baba God bless you sir, you are very honest in your analysis. D-Wonder no get sense. Sẹ́yìn náà ti ń rí báyìí. Cash Money ní Alhaji Pasuma is number 1. Anode Ano sọ wípé which state are you from D-Wonder? For your information, Pasuma is always trending and any other artist in Fuji world is number 2, number 3, etc. Ọlọ́ba Saifun ní ọmọ ẹrú leléyìí. Ṣé rí pé ohun tí D-Wonder fẹ́ fà yìí, apá rẹ̀ ò ní ká rárá. Rashman Agbakin sọ wípé alábòsí ni. Kenny Paso sọ wípé thank you so much for your word of knowledge sir. This guy is really sentimental and we understand. Adéọlá Rídùn ní tírí lẹ́dà ni ó ń fọ́ wọn lórí, wọn ò dẹ̀ lè rí nǹkan kan ṣe sí. Ṣéwù ní gbogbo ọmọ Ìbàdàn alábòsí ni wọ́n. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, ẹ gbọ́ ẹ̀yẹ ọmọ Ìbàdàn ṣalábòsí ni èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ ọmọ èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí nínú comment section. This is Digi Naija TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ láàmú àmú àṣetì ìgbọ́ yín. Ẹ ṣé o, ó dìgbà kan náà.